gbàgbọ́ kó tó di pé àwa Ọlọ́run afọyín lójú. Ó wá tó di pé ní àìrígbà yín náà wá ṣe sábàbí láti fọ yín lójú ẹgbàgbọ́ kó di yóò ló pọ̀. Bọ́dà ó dà àlá àdìbá. Ojú tá a fọ́ ní àwọn ọ̀dà padà sí. Ojú tá a wá fọ́ níwájú mu, á ti wá ga padà rẹ̀, á ti mọ̀ wò lẹ́yìn. أو لأنهم كما لعنا أصحاب الصبر. Àbí káwọ̀ Ọlọ́run ká ṣẹ́gun lé wọn lórí. Ìpínlẹ̀ àwọn Ọlọ́run kọ́ aṣẹ́lé ilé rí. Gẹ́gẹ́ bá a ti ṣe ṣẹlé àwọn ìjọ àṣìbí rí. Bá a ṣe ṣe láwọn ìjọ àṣìbí lérí jẹ́ ní kí wọ́n tọ̀gbọ́n tó jìnà kí náà máa jẹ́ síbẹ̀. وكان أمر الله مفعولا. Àṣẹ Ọlọ́run túláàsì ni yóò ṣẹ. Àṣẹ Ọlọ́run túláàsì ni yóò ṣẹlẹ̀. Ọlọ́run ti ṣètò àṣẹ rẹ̀. Ibẹ̀ la dúró sí lánàá. Èyí tó wá kàn lónìí. Inna Allaha la yaghfiru an yushrika bihi. Inna Allaha لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما. إن الله dájúdájú Ọlọ́run láàyè ìfìwò àìyùsí àkàdìyí. Kò ní ṣe àmójúkò láìfí, kò ní ṣàforíjì fún gbogbo ẹni tó bá dá nǹkan ní ìpọ̀mọ́. Ọlọ́run ò ní foríjì ẹni tó bá dá nǹkan ní ìpọ̀mọ́, kọ́dà kò ní lánàá Ọlọ́run gbà. ويغفر ما دون ذلك لمن يشاء. Tó o bá dá nǹkan ní ìmọ̀ Ọlọ́run, tó wá ṣe ẹ̀ṣẹ̀ míì, oríṣiríṣi àwọn ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ míì tó bá dà lẹ́kẹ̀ àkẹ́kọ̀ọ́ mọ́. Bó bá wù ú, yóò máa dùn bó bá wù ú, yóò forí ẹ̀jẹ̀. Yóò forí ẹ̀jẹ̀ ọmọ bá ti tẹ́wọ́. Bí ò bá sì wù ú, olùfi oyin lò. Orí ti ẹ̀lẹ̀. Èyí tí Ọlọ́run ṣe ní pàtàkì lọ́dọ̀ rẹ̀ kẹ́ fi mọ̀ pé Ọlọ́run ọba owó ni. Òun náà ni pé ká dá nǹkan kan mọ́. Ẹni tó bá ti dá nǹkan ní ìpamọ́ Ọlọ́run, òǹtọ̀ mọ̀ kúkú ti ṣàdọ́kọ̀. Òǹtọ̀ ti sórí ibú parí. ومن يشرك بالله فقد افترى إثما عظيما. ومن يشرك بالله فقد افترى إثما عظيما. Ẹ dákun gbogbo àwọn tá a pé lónìí. Gbogbo àwọn tá a pé lónìí. Ẹ jẹ́ ká ṣe astaghfirullah. Innahu kana ghaffara. Mọ́kànlá. Astaghfirullah. Innahu kana ghaffara. Astaghfirullah. Innahu kana ghaffara. Astaghfirullah. إنه كان كفارا. أستغفر الله 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 إنه كان غفارا. أستغفر الله إنه كان غفارا. إن الله لا يغفر أن يشرك به. إن
الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. ومن يشرك بالله فقد افترى إثما عظيما. Gbogbo ẹni yòówù tó bá ti dà nǹkan ní ìpọ̀mọ́ Ọlọ́run. Gbogbo ẹni yóò tó bá ti dà nǹkan ní ìpọ̀mọ́ Ọlọ́run. Ó ti fọwọ́ ara rẹ̀ ra ẹ̀ṣẹ̀ tó tóbi. Ó ti fọwọ́ ara rẹ̀ ẹ̀ṣẹ̀ tó tóbi. Àṣé gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn bá lè ṣe Ọlọ́run. Gbogbo ẹ̀ṣẹ̀ tí Ọlọ́run lè ṣe Ọlọ́run. Èyí tí Ọlọ́run ọba kórìíra jù. Ètò kórìíra jù. Tí ó sì ní forí ẹ̀jẹ̀ yẹn. Tí ò ní forí ẹ̀jẹ̀ ọkà títà tí ò sí bẹ́ẹ̀. Òun ni kéèyàn ó dà nǹkan ní. Nípa dà nǹkan ní ìpamọ́ Ọlọ́run. Ó mọ̀ pé òun náà ní í ṣe gbogbo nǹkan. Mọ̀ pé òun ní í ṣe gbogbo nǹkan. Àmọ́ kò wá jọ ọ́ lójú. Kò wá jọ ọ́ lójú. Òòṣà kan wá ní kó lọ́ọ́ forí balẹ̀. Forí balẹ̀ kó òòṣà kan tọ́kù lókùtà kan. Àbókúta kan. Àbí odò kan. Àbódò kan. Gbogbo nǹkan tí wọ́n máa bọ̀ ni. Gbogbo nǹkan tí wọ́n máa bọ̀ yìí. Kò wúlò. Kò wúlò. Àrífín ni sọ́lọ́run. Àrífín ni ìṣìnà ní fẹ́ni tí ń ṣe. Ìṣìnà ní fẹ́ni tí ń ṣe. Ya bunayya, ya bunayya, ya bunayya, la tushrik billahi inna shirka la zulmun azim. Ànábì Lùkùmánù. Ànábì Lùkùmánù. Òun ní ń bọ̀ mọ́ rẹ̀ sọ̀rọ̀. Ní ń bọ̀ mọ́ rẹ̀ sọ̀rọ̀ lọ́jọ́ tí wọ́n náà bọ̀ ọmọ rẹ̀ rí o. Ó ní ya bunayya. Ya bunayya. Mo pè wọ ọmọ mi, ẹ̀yin ọmọ mi mo pè ọ́. Olúwa ọmọ mi mo pè ọ́ o. La tushrik billahi inna shirka la zulmun azim. Inna shirka la zulmun azim. Má dà nǹkan kan ní ipò mọ́ Ọlọ́run. Má dà nǹkan kan ní ipò mọ́ Ọlọ́run ọmọ mi o. Tó o bá fi lè dà á pọ̀. Ọba mi lè dà á pọ̀. Tó o tún mú nǹkan míì lẹ́yìn Ọlọ́run. Tó o tún mú nǹkan míì lẹ́yìn Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ ńlá ńlá mọ̀ ní. Àbòsí ńlá ńlá mọ̀ ní. ومن يشرك بالله فقد افترى إثما عظيما. فقد افترى إثما عظيما. Ẹni tó bá dà nǹkan ní ipò mọ́ Ọlọ́run. Ẹni ọba ti dà nǹkan ní ipò mọ́ Ọlọ́run. Ó mọ̀ fọwọ́ ara rẹ̀ fa wàhálà fún. Ọmọ ara rẹ̀ bá jàgbẹ́ ní wàhálà fún ẹ̀. Ẹ̀ṣẹ̀ tó tóbi. Ẹ̀ṣẹ̀ tó tóbi tí ò sí sí èèyàn. Ẹ̀ṣẹ̀ tó kà mọ̀ọ́mọ̀. Ẹ̀ṣẹ̀ tó kà mọ̀ọ́mọ̀. Ẹ̀ṣẹ̀ tí ò ṣe é quantify. Ẹ̀ṣẹ̀ tí ò ṣe é quantify. Bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ lọ lórí. Kò síbi tí ẹ ti lè rí wọn. Kò síbi tí ẹ ti lè rí wọn. Tí ò tóbi. Tí ò tóbi. Gbogbo títóbi tó bá lè tóbi. Gbogbo tó tóbi tó bá lè tóbi. Kò lè tóbi tó bó ti ṣe tó lọ́dọ̀ Ọlọ́run. Kò lè tóbi tó bó ti tóbi tó lọ́dọ̀ Ọlọ́run. Nítorí náà. Nítorí náà. Èmi náà pè yín o. Bàbá làwọn náà pè wá o. Bí wọ́n bá lábẹ́jà kan pọ̀ mọ́ lọ́kùnrin. Ẹ má dà nǹkan ní ipò mọ́ Ọlọ́run. Bàbá ní ká bá dà nǹkan ní ipò mọ́ Ọlọ́run. Ẹ má ṣàbòsí fúnra yín. Ẹ má ṣàbòsí fúnra yín. Ìdá nǹkan pọ̀ mọ́ Ọlọ́run. Ìdá nǹkan pọ̀ mọ́ Ọlọ́run. Àbòsí tó tóbi tó ká. Àbòsí fi sínú. Òtún síbi àbòsí mi mẹ́lẹ́yẹ. Alam tara ila alladhina yuzakkuna anfusahum. ألم تر إلى الذين يزكون أنفسهم بل الله يزكي من يشاء ولا يظلمون Bẹ́ẹ̀ni, alam tara ila alladhina yuzakkuna anfusahum. Ìwọ òwòye ni. Ọlọ́run nílé
òwòye ní. Àwọn nǹkan ń bẹ tó ṣe pé wọ́n máa sọ pé àwọn làwọn mọ́. Aláwọn làwọn mọ́jú, àwọn làwọn dá ìbò sírò àwọn. Báyìí láàrú. Báyìí láàrú yúgbà kí ìgbẹ́yìn àṣà láwù. Báyìí láàrú yúgbà kí ìgbẹ́yìn àṣà. Ọlọ́run ní máa fọyàn mọ́. Ọlọ́run ní fọyàn mọ́ mọ́mọ́ rẹ̀ mọ́ yẹn. Ìwọ tó ń yinra rẹ̀ wípé o mọ́. Ìwọ tó ń yinra kọ́ ọmọ òṣèlú Kí tó ni bá gbé. tó lè púfù kó o mọ́? Ọ̀yá lóṣà fún àrùn gbàgbọ́n. Wúwa alámù bí màá lẹ gbàgbọ́. Wúwa alámù bí màá lẹ gbàgbọ́. Ẹni tó dúró déédéé. Ẹni tó dúró déédéé. Ọlọ́run ló mọ̀ o. Ọlọ́run ló mọ̀ o. Ìwọ tó ń sọ pé o jẹ́ nǹkan. Ìwọ tó ń wú tó ń kọjá. O tí ì débì kan. Tó ń gara. Tó ń sì ti sọ pé àfiwọ́. Àfiwọ́. Ọ̀dọ̀ àwọn àfáà kéékèèké ló wà. Bàbá ní ilé àwọn ìlọ́dọ̀ àwọn àfáà kéékèèké ló wà. Àwọn tí ó ṣe wípé wọn ètí tó omi fi dé sí. Bẹ́ẹ̀ ni wọ́n èdòdò tí wọ́n ń pa mí. Ìmọ̀ wọn tí wọ́n ní. Ìmọ̀ wọn tí wọ́n ní. Ìmọ̀ náà kéré. Ìmọ̀ kékeré ni ìmọ̀ díẹ̀. Wọ́n wá lérò wípé pẹ̀lú báwọn ti ṣe wà yìí o, àwọn mọ́. Àwọn mọ́ ọkọ̀ kan ló ti gbé sọ́dọ̀ àwọn. Lójú tiwọn. Lójú tiwọn. Ni wọ́n ti rò pé àwọn mọ́. Wọ́n rò pé àwọn mọ́ àwọn ti pé òsírò àwọn. Àwọn èèyàn mọ̀ bí wọ́n mọ́ bí wọ́n mọ́. Àwọn èèyàn mọ̀ bí wọ́n mọ́ bí wọ́n mọ́. Nítorí dájúdájú wọ́n ní nǹkan míì tí wọ́n ń papọ̀ mọ́ lọ. Wọ́n ní nǹkan míì tí wọ́n ń papọ̀ mọ́ lọ́wọ́ fẹ́fẹ́ mi lé. Nígbà tó o bá lọ sọ́dọ̀ wọn. Tó o bá lọ sọ́dọ̀ wọn. Lápèjúwe ni o. Lápèjúwe ni o. Òun wá nǹkan kan tí ó ràn ọ́ lọ́wọ́ fi gbọ́ bùkátà rẹ̀. Ọwọ́ nǹkan kan tí ó ràn ọ́ lọ́wọ́ láti fi gbọ́ bùkátà gbèsè ayé rẹ̀. Fún gbèsè ayé ẹ̀. Fún gbèsè ayé rẹ̀ kọ́ yín tó níyàn. Wọ́n wá sọ fún ọ wípé àtàwọn. Wọ́n wá sọ fún ọ pé àtàwọn. Kálẹ̀ ni. Kálẹ̀ ni. Níta bá sọ fọ́lọ́run ni ó ṣe. Níta bá sọ fọ́lọ́run ni ó ṣe. Sọ́lọ́run tí ẹ mọ̀ yìí. Ọba jẹ́ fámìlì wọn. Àbó jẹ́ ìbátan yín. Ọjọ́ ìbátan yín àìmọ̀ ara. Tó wá ṣe pé ẹ fi lè wá máa sọ pé àfi tó bá tẹ̀ fẹ́ bí. Tá a bá sọ fún ní ọ̀sẹ̀ ká ní àti tà ní. Ìwọ ta ni. Ẹ ti ṣiṣẹ́ lórí ẹsẹ̀ yóò. Ẹ sì rántí. Ẹ sì rántí. Gbogbo àwọn tí wọ́n máa yọ ẹnu yọkúyọ. Gbogbo àwọn tó máa yọ ẹnu yọkúyọ tó máa fi dání. Wọ́n è lẹ́yìn. Kò sáré bàbá mi wọ̀n. Kò sọ́gbọ́n tí wọ́n fẹ́ dá. Kò sí ọgbọ́n tí wọ́n fẹ́ dá. Ọlọ́run ó padà fi wọ́n hàn wípé alábòsí ni wọ́n. Ẹni tí ò ní bẹ̀rẹ̀ mọ́ ní parí. Ní tí wọ́n ó gbélé wọn lọ́wọ́. Ní tí wọ́n ó gbélé wọn lọ́wọ́. Pé náà ni ó sọ fún pọ́blẹ́mù. Pé náà ni ó mú òrùkú bẹ́ẹ̀. Tí wọ́n bá lọ ronú sí i tí wọ́n gbélé wọn lọ́wọ́. Wọ́n bá lọ ronú sí i tí wọ́n gbélé wọn lọ́wọ́. Wọ́n ó rí i pé àwọn gan-an náà ti jùnù. Àwọn olùkọ́ àwọn náà ti jùnù. Wọ́n ti kú ònítọ̀ lọ́hùn. Wọ́n ti kú lójú ọ̀nà Ọlọ́run. Nǹkan á fi wọ́n wé ni pé wọ́n jà nǹkan pọ̀ mọ́. Nǹkan á fi wọ́n wé náà ní kí wọ́n jà nǹkan pọ̀ mọ́ lọ́hùn. ألم تر إلى الذين يذكرون أنفسهم بل الله يزكي من يشاء ولا يظلمون فتيلا. Ọlọ́run nìkan ló lè fọ̀yàn mọ́. Ẹni tọ́lọ́run ó sì fọ̀ mọ́ náà kì í ṣe kó kúkú ní ẹni ó bá wù ní. Ẹni ó bá wù ní fọ̀ mọ́. Èyí ṣe gbogbo èèyàn. Wàlá yuslamuna fatila. Kí àbòsí kínkínní. Àbòsí kínkínní báyìí. Ọlọ́run ò ní ṣe fún. Ọlọ́run ò ní ṣe lórí ẹrú ẹ̀. Ntó o bá ṣe ló gbà. Ntó o bá ṣe ló gbà. Àwọn oníwákà. Àwọn oníwákà. Wọ́n ní bí ire ló bá wù ọ́.
o sì máa ṣe lọ bó jẹ́ kà ló wù ọ́ ó sì máa o ṣe sì lọ. máa ṣe lọ ẹnìkan ò ní í ṣerú èyí kó mọ̀ làwọn Lákọ̀ nílé ìlú bá wù ọ́ ó sì máa ṣe lọ. fanṣúrú kẹ́yìfà انظر كيف يفترون على الله الكذب وكفى به إثما مبينا وكفى به إثما مبينا wo bí wọ́n ti ṣe ń pa irọ́ ọmọ ọlọ́run ọba Ọ̀gbọ́n ti parọ́ mọ́ lọ́hùn. wákàfà bí ìfimọ́ mòbí wọ́n sì tún wá ń dá ẹ̀ṣẹ̀ èyí tó hàn gbangba gbangba Ẹ̀ṣẹ̀ tí ọ̀pá mọ́. ẹ̀ṣẹ̀ tí ò pamọ́ ẹ̀ sì tún ń dá bọ́ra yín lọ́wọ́. Tó ń dàbọ̀ra yín lọ́hùn. ọ̀rọ̀ kan ń bẹ tí mo fẹ́ sọ tẹ́lẹ̀ Bàbá ní ọ̀rọ̀ kan bẹ táwọn fẹ́ sọ tẹ́lẹ̀. tó ká fi ṣàkàwé ọ̀rọ̀ fúnra wa ní Wọ́n ní ká fi ṣe àkàwé ọ̀rọ̀ fúnra wa. níjọ́hun Bàbá ní níjọ́ òun. àwọn àfáà kan Àwọn àbá kan. kí ló dé àwọn àfáà kan Àwọn àbá kan. wọ́n ń sọ pé àfàwọn Wọ́n mọ bí àbàwọn. wọ́n sì ń bá àwọn èèyàn míì sọ̀rọ̀ wípé n táwọn bá ṣe Wọ́n ti ń bá àwọn èèyàn míì sọ̀rọ̀ pé táwọn bá ṣe àbẹ́jẹ́ abẹ́jẹ́ òun náà ni ó sì ṣe òun náà ló ti ṣe. ó ti ṣẹlẹ̀ ńlọrin yìí ni ó Ó ti ṣẹlẹ̀ lọ ní káyìn. ọlọ́mọsábà wa kí àwọn bàbá Ọlọ́ba ọjọ́ àwọn bàbá. ọlọ́run Ó ṣàlékún káàdì jẹ wọn. kó dákun kó ṣàlékún ẹ̀ Ó ṣàlékún sí ẹ̀kẹ́ rẹ̀ fún wọn. ọ̀rọ̀ tí mò ń sọ yìí Bàbá lọ́rọ̀ táwọn ń sọ yìí. ọ̀kan ṣojú wọn Ọ̀kan sojú bàbá. níbi àsọgbọnú ẹ̀dùn Níbi àsọgbọnú àsọdán. àáfàá mi ń kílèmù wípé bí kinní yìí ò bá rí báyìí Ìgbẹ́ tó ti rí bàbá ní báyìí. kọ́lọ́hún ó yọ òun kúnnú àwọn wàlí ọ̀rọ̀ Kọ́yọ̀ wọn kó òun wà ní bàbá sì lọ́wọ́ àbẹ̀tẹ́lẹ̀. àwọn bàbá Àwọn bàbá nígbà wọ́n gbọ́ ọ̀rọ̀ nígbà yìí wọn gbọ́. wọ́n ní ó ti ṣe mọ̀ pé òun jẹ́ wòlíì ọlọ́run Ẹlẹ́mọ̀ wàrà. ayọ̀ tí wọ́n wí Áyà tí wọ́n wí. in tí wọ́n wí Ètí wọ́n wí. alam tara ila alladhina yusaqquna ألم تر إلى الذين يزكون أنفسهم Lọ́nà wọn kò gbé àwọn jóná. بل الله يزكي من يشاء ولا يظلمون فتيلا. kí ní báyọ̀ ọlọ́run ò ní fi bòyàn sí Àkọ́ kò sí ọlọ́run ní bóyá tí kò ṣe wúlé mọ́ báyìí. níjọ́ náà lọ́hùn-ún Níjọ́ náà lọ́hùn-ún. ọlọ́run wá fi hàn Ọlọ́run wá fi hàn. wípé ìjà ẹnu kò pé Ike ìjánu òpè. n tó wí ńjọ́ náà Ẹjọ́ ìjọ náà. kò rí bó ti fẹ́ Ọlọ́run ní mú sí kò rí bẹ́ẹ̀. àwọn àfáà àjọ náà Àwọn àbá àjọ náà. wọ́n tẹ́ lọ́dọ̀ gbogbo àwọn àfáà Wọ́n tẹ́lẹ̀ lọ gbogbo àwọn àbá. ìyókù kó mọ ẹjọ́ ń kálukú بل الله يزكي من يشاء ولا يظلمون فتيلا. بل الله يزكي من يشاء ولا يظلمون فتيلا. ẹni ọlọ́run bá fọ̀ mọ́ Ẹni ọlọ́run bá bẹ̀ mọ́. òun ló mọ́ Òun lọ mọ́ lọ́mọ rẹ̀ má mọ́. fi ra má rò pé o jẹ́ Wọ́n nǹkan bẹ̀rẹ̀ kan ní tòótọ́ wọ́n sọ tọ̀ jẹ́. má pera rẹ ní n tó jẹ́ Wọ́n ti bẹ̀rẹ̀ ní tọ̀ jẹ́ wòlíì ṣe bẹ̀rẹ̀ wòlíì àwọn èèyàn wọn mọ̀. Àyàn mọ̀ yóò ti mọ̀ fara pamọ́. ọlọ́run kò fọ̀ wá mọ́ Ọlọ́run kọ̀ wá mọ́.
ẹnìkan ò lè àfẹ̀mí lọ́ba àkọ́kọ́ ṣe tó fi kú. Ní ọba àkọ́kọ́ ṣe dé ikú. Ta lọ́ba àkọ́kọ́? Ta lọ́ba àkọ́kọ́? Tí jẹ́ Fìràhónà ni. Fìràhónà náà ni àfẹ̀mí. Àfòun. Kí làbọ̀ Fìràhónà? Kí làbọ̀ Fìràhónà wọ́n palẹ̀ jẹ́ pa gbogbo kẹ́jẹ́. Gbogbo ohun tó sọ ó padà bàjẹ́. Tí ẹ náà bàjẹ́. Inú pé yẹn sì sí lọ́hùn. Inú pé yẹn sí lọ́hùn. Fìràhónà sí lọ́hùn. Ó sí lọ́hùn. Ó sì tẹ̀lé àṣẹ Ọlọ́run. Ó sì tẹ̀lé àṣẹ Ọlọ́run. Kípa Músà ó tó ká. Kípa Ànábì Músà ó tó ká. Àfìgbà tó bẹ lọ́hùn. Àfìgbà bẹ lọ́hùn wọ́n jọ ń pò ní o. Wọ́n jọ ń pò ní. Nígbà tọ́lọ́hun wá fẹ́ wà lẹ́yìn Músà. Nígbà tó wá fẹ́ sàdá Ànábì Músà. Ó wá sọ fún pé àfi kó o bẹ̀ mí. Àfi kó o bẹ̀ mí bàbá mi lọ́tà mi yìí. N tí ń ṣe fún mi ń kọ̀kọ̀. Òun náà ní tí ṣe ń kọ̀rọ̀ ọkàn ìyàwó ọ̀gá ni. فحشر فنادى فقال أنا ربكم الأعلى فحشر فنادى فقال أنا ربكم الأعلى. Sẹ́ẹ̀rí pé ó ti gbéra rẹ̀ dá. Ẹjọ́ wí ìlànà ọdún máa dúró. Òun ni ọba tó ga jù. Òun lọ́ba ayé tó ga jù. Kò sọ́ba ní ìlẹ́yìn rẹ̀. Ìṣẹ́lẹ̀ mi wà lẹ́yìn òun. Ọ̀rọ̀ òun ó fúyẹ́ lẹ́nu. Ọ̀rọ̀ òun fúyẹ́ lẹ́nu. Àmọ́ wúwo lọ́dọ̀ Ọlọ́run. Àkápò tí bẹ́ẹ̀ ní ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run lè. Ta ni wọ́? Àjọ. Ọlọ́run kó sọ wa ń bẹ̀. Ọlọ́run sọ wa ìsọkúlà àti ikú ìkọ̀kọ̀. وانظر كيف يفترون على الله. انظر كيف يفترون على الله الكذب وكفى به إثما مبينا. Wòye bí wọ́n ti ṣe ń la irọ́ mọ́ Ọlọ́run ọba. Àdáparọ́ ń pa mọ́ Ọlọ́run. Wákàfá bí ìfimọ́ mubina. وكفى به إثما مبينا. وكفى به إثما مبينا. Ẹ̀ṣẹ̀ tó hàn gbangba náà lẹ̀ ń ṣẹ̀. Wọn ò yọ́ ṣe. Ẹ sì lérò pọ́lọ́run ó forí ẹ̀jẹ̀. Ẹ gbàgbé wípé Ọlọ́run ọba ti sọ pé inna Allaha. ألم تر إلى الذين أوتوا نصيبا. Inna Allaha la yaghfiru. إن الله لا يغفر أن يشرك به. Ọlọ́run ní òun ò ní foríjì gbogbo ẹni ó bá dá nǹkan mí pọ̀ mọ́ òun. Ọlọ́run ò ní foríjì gbogbo ẹni ó bá Ṣé ẹ gbàgbé ni? pọ̀ mọ́ wọn lọ́wọ́. Ṣé ẹ gbàgbé ni? Ṣé ẹ gbàgbé ni? Mo sọ fún yín níjẹ̀ta. Bàbá náà sọ máa ń jẹ̀ta. Inú pé èèyàn jowú. Nínú pé èèyàn jowú. Ọlọ́run làkọ́kọ́. Òjúlọ Ọlọ́run. Òjòwú lọ Ọlọ́run. Ní tààrà tí ọ̀bẹ ti dé. Kí ni tí sì jowú sí? Kí ni tí jowú sí? Sáàmù ti dà nǹkan tó o bá ti dà nǹkan mí pọ̀ mọ́. Àdúgbò tí mo dé yìí. Tó wá ní tí mo dábàá òbí omi jọ ní ìwé. Gbogbo nǹkan tí ń ṣe yóò sì dàrú. Lọ́dà ló ọ̀gá lọ́dọ̀ bá di. ويغفر ما دون ذلك لمن يشاء. Ẹni tó bá wù ú. Ẹni ó bá wù ú. Tó o bá dẹ́ṣẹ̀ ní yàtọ̀ sípò dá nǹkan pọ̀ mọ́ Ọlọ́run. Tó bá wù ú ó lè dárí ẹ̀jẹ̀. Tó bá dẹ́ṣẹ̀ ní. وما يشرك بالله فقد ابتغى إثما عظيما. Ẹni
ó bá dà nǹkan míì pọ̀ mọ́ Ọlọ́run ẹni ó bá dá nǹkan mi pọ̀ mọ́ ní Ọlọ́run. pàápàá ó ti fọwọ́ ara rẹ̀ ra ẹ̀ṣẹ̀ tó tóbi jù. ó ti fọwọ́ rẹ̀ bá bu ẹ̀jẹ̀ tó tóbi. ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب ألا تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا. ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب ó wòye ni ó wòye sí àwọn ẹni tí. ó rí náà rí àwọn tí a fún ní ìlàjì tírà àfúnilàjì tíra dáàbò fún wọn pé. tírà yìí ò pé o a kàn fún wọn nílàjì pẹ̀tọ́ ẹ wo ohun tí ń jòdòdò tí ń bọ̀ wá. يؤمنون بالجبت àwọn wọ̀nyí èṣù ni wọ́n gbàgbọ́ èṣù ni wọ́n wá gbàgbọ́. والطاغوت àtàwọn òòṣà àtàwọn ọ̀tá. ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا. ويقولون للذين كفروا ويقولون للذين كفروا ló ń bẹ̀ náà wọ́n wá ń sọ fún àwọn gèfèrí ẹgbẹ́ wọn wọ́n wá sọ bá kèlèrí ẹgbẹ́ wọn pé. هؤلاء أهدى هؤلاء أهدى من الذين آمنوا سبيلا. àwọn tí wọ́n wà àwọn jàmá wà yìí o àwọn èèyàn wà yìí. àwọn ni wọ́n wà lórí ojú ọ̀nà àwọn rò bá làwọn mọ̀nà jù. àwọn oníjú àwọn mọ̀nà ju àwọn onígbàgbọ́ òdodo àwọn mọ̀nà jù àwọn onígbàgbọ́ òdodo lọ. هؤلاء أهدى من الذين آمنوا سبيلا. ويقولون للذين كفروا lérò ọkàn tiwọn èrò ọ̀gá tí wọ́n ń lérò wípé àwọn tí wọ́n ya gèfèrí àwọn gèfèrí àwọn kèfèrí yìí. àwọn ni wọ́n gbọ́ Ọlọ́run gbọ́ nígbà àwọn náà gbọ́ lọ́n gbọ́. wọ́n sì wá ń sọ yìí pé ẹ̀yin tí àwọn tẹ́wọ́ yìí àwọn mùsùlùmí òdodo wọn àgbàgbọ́ tó yín o wọn gbàgbọ́ tó yí o. níwájú níwájú akàǹkà tó lọ́run àkàǹkẹ́tẹ́ lọ́n wí. أولئك الذين لعنهم الله ومن يلعن الله فلن تجد له نصيرا. أولئك الذين لعنهم الله ẹ̀rí àwọn wọ̀nyí ẹ̀rọ àwọn wọ̀nyí. Ùláyíkà tá a kọ́ kàn wájú àwọn gèfèrí ilẹ̀ àwọn lọ́lọ́run rí fáasí la'anahumullah ọlọ́run ti ṣẹ́gun lé wọn lórí. أولئك الذين لعنهم الله أولئك الذين لعنهم الله ومن يلعن الله ومن يلعن الله فلن يجد له
نصيرا ẹni tí Ọlọ́run bá sì ti gégùn lé lérí. Ẹni tí Ọlọ́run ọba bá ti gbẹ́gbẹ́ burúkú lérí. Ọlọ́run má gégùn lé wa lérí o. Àmínà. Ẹni tọ́lọ́run bá ti sọ de èèyàn yẹpẹrẹ, èèyàn rándanràndan tí ò nítumọ̀. ومن يجعل الله فلن تجد له نصيرا فلن تجد له نصيرا olùrànlọ́wọ́ kan tí ó rí kò sí. yóò rí kò sí mọ́. أم لهم نصيب من الملك أم لهم نصيب من الملك فإذا لا يؤتون الناس نصيرا أم لهم نصيب من الملك فإذا فإذا لا يؤتون الناس نصيرا أم لهم نصيب من الملك àbí wọ́n ti ẹ̀ nípìn kan nínú ìjọba. Ọlọ́run ní àbí wọ́n nípìn kan nínú ìjọba tí wọ́n lẹ́nu ń bẹ̀ wọ́n ní wà bẹ́ẹ̀ ni. فإذا nítorí náà يؤتون الناس نقيرا wọ́n wá ní lè ṣe àǹfààní fún yẹn níwọ̀nba kínkínní. يؤتون الناس نقيرا àdúpẹ́ lẹ́yìn bá wà níjọba tó sì wà nípò kó ṣàǹfà kéèyàn láǹfààní ẹ̀jẹ̀ tó wà nípò káràǹfààní ẹ̀jẹ̀ tí ń wá ń bo àǹfààní òun mọ́lẹ̀ tí wọ́n ń lo àǹfààní òun mọ́lẹ̀ ní pàdé tí ń pàdí. ọmọròrò ara kí láǹfààní ẹ̀? jáde ní gbogbo rí. àwọn ará ìlú kan wọ́n ní kí láǹfààní orógbó. wọ́n ní kí ní àǹfààní orógbó. àpá wọ́n ní àpá kò láwẹ́ àtúnjẹ ó tún korò. ìwọ tó wà níjọba tó wá jẹ́ kí àwọn kan ó rí àǹfààní rẹ̀ jù. kí láǹfààní kí ni yìí ẹ kí ni kúrì rẹ kí ni làbàlẹ̀ ilé ètè rẹ. nígbà tó o bá jáde ó mẹ̀sìn ara rẹ nítorí wọn ò fi sọ̀rọ̀ sí ẹ. ìpè ńgbà tó o ṣe kìlókìló lájẹ níjọ́ mi tó o bá tún lóde tó lóòótọ́ ń wá kù. àwọn èèyàn wọn bí ọ síbẹ̀ àwọn tọ̀hún gbàgbé níjọ́ tó o bá lóòótọ́ dé òótọ́ wá àwọn náà wọn ó sọ fún ọ pé gbẹ́nu ẹ̀ sùn. ọmọ tèmi náà ti kà ọmọ tèmi náà lè ṣe. أم لهم نصيب من الملك فإذا لا يؤتون الناس نقيرا أيضا لا يؤتون الناس نقيرا. á jẹ́ kéèyàn ó láǹfààní rẹ̀ jẹ́. أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة
آتيناهم ملكا عظيما أم يحسدون الناس على ما آتاهم الله من فضله àbí nǹkan tí àwa Ọlọ́run tá a fún nínú ọlá wa àbí tá a fún ní ọlá wa. ń fi ń là wá lójú. Ibi láwọn èèyàn lójú. فقد آتيناهم فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة pàápàá a ti fún ànábì Ibrahim ní tírà Àti bá ànábì Ibrahim ní tírà láyé. wálé hikimata bẹ́ẹ̀ náà ni a fún ní ọgbọ́n ìjìnlẹ̀. Ọgbọ́n ìjìnlẹ̀ káàró orí wí tẹni fún وآتيناهم ملكا عظيما Àwa Ọlọ́run a sì tún wá fún wọn ní ìjọba azeeman tó tó kàtà yáàrí ó pé kó tètè lọ. Ànábì Muhammad Isa salatu Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim. Àwọn tí Ànábì Ibrahim tó lòjọba pẹ̀lú wọn, àwọn ni Ọlọ́run tún náà ló tún ń ṣàdúrà fún wọn. Kò parẹ́ dìsìn. Ìjọba àwo lẹgbọ́ tó lòjọba tó wá lọ títí. Ànábì Ibrahim ìwáyé tó wá. Ànábì Muhammad èsì ìdí. Dìsìn àtún ṣàdúrà fún. Gbogbo ẹni tí ń bá ń kírun yóò bọ̀rọ̀ ọ̀dẹ̀ débi tí ó ṣàdúrà fún. Ànábì wa Muhammad òun náà ń ṣàdúrà fún. Sẹ́rí pé kò kú. Bá ànábì ò ti ṣe kú bẹ́ẹ̀ lòun náà ò ti kú. Sì ń fi hàn wípé bàbá ànábì Ibrahim Ànábì wa Muhammad òun náà ní Ibrahim kí sì ń ṣàdúrà fún. Eléyìí ó ju ànábì lọ ńbẹ̀. Ànábì Ibrahim ó ju ànábì lọ ńbẹ̀. Nítorí ànábì Muhammad bó ti ṣe ṣe bọ́lọ́run ti ṣe ṣe fún Ibrahim ìfẹ́ kó ṣe bẹ́ẹ̀ fún un. Ṣẹ́rí kó dúró. Ibi tí a bá dé lónìí. Ẹ gbọ́. Àánú Ọlọ́run. Kúnkún Ọlọ́run. Yóò máa bá wa. Ọlọ́run ó sì tọ́ wa sọ́nà. Ìtọ́lọ́run ò wí. Ọlọ́run ò ní jó dáadáa ní ọ̀la. Àwọn yóò di mélòó? Ó bá ní sùúrù. Jàmá mo béèrè lọ́wọ́. Àwọn yóò dògún. Àjàmá aláàrẹ ó dògún. Ọkú àtúnṣe. Ẹ dákun torí Ọlọ́run. Ẹni ká dákun torí Ọlọ́run. Àdúrà là máa ṣe púpọ̀. Àdúrà là máa ṣe púpọ̀. Ọ̀la láàsì ké Kùránì. Ọ̀la là máa ké Kùránì o. Gbogbo wa là ń ṣe ìrètí oore lọ́dọ̀. Gbogbo wa là ń retí oore lọ́dọ̀ Ọlọ́run o. Àwọn oníwákà. Àwọn oníwákà. Wọ́n ní àkókò Ramadan
Àkọ́kọ́ Ramadana kíkẹ́ ìgẹ̀ni. Àárín Ramadana àforíjì ni. Ìgbẹ̀yìn Ramadana àlìjánnà ni. Ó dùn mọ́ mi bó ṣe wí. Èyí tí mo fọkàn sí pé yóò jáde lẹ́nu rẹ̀, Ọlọ́run ò jẹ́ kó ṣeun. Àwọn tí wọn ò rí tí ò yé, àwọn ni wọ́n sọ pé àṣẹrúdọmọ. Àkọ́kọ́ Ramadana kíkẹ́ ìgẹ̀ni. Àárín Ramadana àforíjì ni. Ìgbẹ̀yìn Ramadana àlìjánnà ni. Ọlọ́run mọ́sàájá wà nìgbó nìyẹn. Wọ́n jẹ́ wàhálà àwọn ogbó. Ẹ dákun gbogbo àwọn àjàmọ́ ń bọ̀ lókè, ń bọ̀ nsàlẹ̀. Ooru yìí pọ̀. Làbárì ń tà ń ṣe ń gbọ́. Kódà lérí ìrìn bó ooru ti ṣe mú tó, mọ́tò sì ń gbiná. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìyẹn náà ń gbóná gidi bàbá mi bá wò dáadáa. Ní sùúrù. Lónìí, Ọlọ́run ló kọ pé tàfsírì ó wáyé. Ọlọ́run ló kọ pé tàfsírì ó wáyé. Níwájú ọ̀dọ̀ láìfà wa láwọn ń dúró dẹ̀ nìkan. Bí wọ́n ti ṣe ti mọ́tò náà tí wọ́n ń rọ omi pẹ̀lú ọṣẹ sí i. Ọlọ́run ló yọ wá. Ọlọ́run dákun mọ́sà máa yọ wá ní lójú títì, lọ́nà òkò, lọ́nà ọ̀nà Màlété. Mọ́tò jóná ń bẹ. Ìsì ń lọ lérí rẹ̀ lójú títì, lọ́nà òkò olówó. Ibi góòsùlù kìnnìbù tí àgbàlẹ̀ tí pé tí máa mú yẹn dúró. Mọ́tò méjì ni mo gbà ní. Ọlọ́run ò sì jẹ́ kó mẹ́mi lọ. Ọlọ́run ọba mọ́sà máa fi ṣọ́ ẹ̀ṣọ́. Ẹ dákun òun kálukú kó fura sílẹ̀. Ẹ rọra máa rìn nú oòrùn. Wọ́n kálukú ara máa ṣe. Gbogbo ń tẹ̀ ń bá ń gùn. Gbogbo ń tẹ̀ bá ń gùn. Ẹ make sure wípé gbogbo nǹkan rẹ̀ dúró dáadáa. Ẹni pé nǹkan rẹ̀ dúró dáadáa, márùn-ún mọ́. Ẹ márùn-ún mọ́. Márùn-ún mọ́ o. Nǹkan ṣòro. Ẹni nǹkan ṣòro. Mo ní lérò pé mo fẹ́ ra epo. Ọ̀nà mi lérò pé àwọn fẹ́ rẹ̀ po. Sáwọn mọ́tò. Sáwọn mọ́tò. Èyí tí mo rí yìí. Eléyìí táwọn rí yìí. Mo ní kí wọ́n mọ kí mọ́tò máa bẹ̀rẹ̀. Ẹ sì tún wò bí kò ti rí. Ẹ̀yẹ tún wo ló kọ́lé tún rí. Epo náà tún gbówó lérí. Gbówó lérí. Wọ́n tún fọwọ́ sí. Epo tí à ń ti ń rà ní dẹ̀mẹ̀dẹ̀mẹ̀. Láti ń rà wẹ́rẹ́wẹ́rẹ́ dẹ́nu ń tò pé ń bọ̀ wẹ́yìn díẹ̀ díẹ̀ nù. Ó kàn tún fò sókè ní Láò. Ogun àwọn Amẹ́ríkà ní bù pẹ̀lú àwọn Iran. Àwọn Amẹ́ríkà fọwọ́ ara wọn. Wọ́n fi fa gbùrù. Gbùrù náà wá fàgbó. Èyí tí wọ́n ṣe fún Iran. Iran náà wá gbẹ̀san. Ẹ̀san tí Iran gbà. Wọ́n lè rí lé lọ́gbẹ̀rún ọdún. Àmọ́ ó wà láàrin wọn. Ó ṣe láàrin wọn. Ìwọ náà ó fara kó.
ìfarakó tiwa ló jẹ́ képo wọn. Ìfarakó tiwa ló kó mi wọ́n yìí. Ọlọ́run kò ṣàánú wa. Ọlọ́run kò ṣàánú wa. Àánú Ọlọ́run kò sì máa bá wa. Àfáà wa apaná. Kódà béèyàn bá wọlé bí èkúté. Bàbá rí wọn ayé ń bọ̀ yóò gbólógbóló. Alhamdulillah. Ọba tó kérò sí bàbá tó fi yọ máa rọrùn sí ọ̀dà Kùránì ọ̀rí tó wá tó sọ̀rọ̀. Bismillahirrahmanirrahim. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. Àmín. Àwọn bàbá ní gbogbo àwọn mùsíbà wọ̀nyí àti pẹ́pọ́ lọ́hùn. Alhamdulillah. Ọba tó ní ọmọ wọn bá ọlọ́mọdé àríwú ẹ̀ mọ́ o. Ọlọ́mọdé àbúrẹ́ bọ̀ o. Allahumma ajirna minan nar. 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 Allahumma inna nas'aluka al-janna. Allahumma inna nas'aluka al-janna. Allahumma inna nas'aluka al-janna. Àwọn bàbá nílé ilé akẹ́kọ̀ọ́ kan. بسم الله الرحمن الرحيم إلى في قريش إلى فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. Rajab Aziz Neko àti gbogbo ìjẹmọ́ lọ́wọ́ ló dá fún wa ọ̀yọ́ kára lọ́ríkà mú gbogbo wa. Dashboard ọmọ bàbá ó lè sílé ẹ̀yìn pẹ̀lú 1,000 naira ọlọ́wọ́ kára lọ́ríkà ọba kírímìyà owó wọn ti débẹ̀. Bàbá wa fa wa Rẹ́sọ̀lì Màlìmí owó tí wọ́n náà ti débẹ̀ ọlọ́wọ́ sọ̀rọ̀ kó lè fún gbogbo wa. Ìmáàmù Ansar Islam lẹ́kọ̀ọ́ àwọn náà ti débẹ̀ pẹ̀lú 1,000 naira. Ìjà sí àmì bàbá náà ti náà lè lókà Ahmadan. Lọ́mọ Asad Islam lẹ́kọ̀ọ́ ọba àwọn abálápá 1,000 naira wá sí débẹ̀ lọ́sàrí kápá wáyé. Tọ̀fík Alansor bẹ́ẹ̀ àwọn náà sí débẹ̀ pẹ̀lú 2,200 naira. Ọlọ́run gbà ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Rajab Gani engineer Ọlọ́run bá ṣàánú rẹ̀ náà ṣe àdúrà tí ẹ náà gbà. Bàbá chairman Ansar Islam méjì òkúlẹ̀ lọ́wọ́ sàrẹ̀ pé gbogbo bí tí ń bá àwọn wárá mi lọ́wọ́ jẹ́ lọ àwọn ọjọ́ ìpẹ́ bàbá chairman ló jẹ́ ìpẹ́ bàbá wa Imam Ansar Islam tó gidi nílọrin wọ́n ti wà ń bí lọ́wọ́ jẹ́ Rajab Gani lọ́wọ́ jẹ́ lọ gbogbo Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallim. Ẹ̀rọ náà bá ká ní 500 naira. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى